Hello. Ẹ̀yin èèyàn mi, a kú bó ṣe ń lọ. Wọ́n ní èní ni Ajé Festival. Ajé Festival tán dẹ̀ ń ṣe yẹn. Wọ́n ló mú ní ọ̀pọ̀lọpọ̀ sacrifice tó bá wà ńbẹ̀. Ẹni tí ò bá mọ̀ dáadáa kò gbọdọ̀ dé bẹ̀. Wọ́n nígbà táwọn olórí wọn dé, wọ́n ní Mariam ni ó dé bẹ̀, Ashley dé bẹ̀ gbogbo. Wọ́n ní Ashley àti Mariam pé kábíyèsí ni kán kú, kán má dé bẹ̀. Pé gbogbo àwọn tó kù pé wọ́n wọlé, wọ́n jókòó. Pé bẹ̀tí Ashley àti Mariam pé kábíyèsí ò fẹ́ kán dé bẹ̀. Kí ló dé dé? Ó ní abomination wà lọ́wọ́ wọn. Ó ní number one pé ìwọ Mariam, ìyàwó níyàwó ni ẹ́, òun ti yànda ẹ pé kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ó sì nínú ìyàwó òun mọ́. Wọ́n ní Mariam wá sọ pé irú ìsọkúsọ wo ni ẹ́? Òun ò ń ṣe ìyàwó ẹ̀. Ó ní tẹ́lẹ̀ nìyẹn. Ó ní ìgbà ìmọ̀ nìyẹn. Ó ní ṣùgbọ́n ń sìn yín kó padà sí ọ̀dọ̀ bàbá Nasiru. Bàbá Nasiru lọkọ ẹ̀. Ó ti wá ń fà ẹ́ ní ààfin nígbà gbogbo. Pé ó gbọdọ̀ wá síbẹ̀ yẹn torí ò ní lè jókòó síbẹ̀. Ó ń ṣe ìyàwó òun. Wọ́n ní Mariam ní láyé. Pé nǹkan tó bá máa gbà nìkan fún un. Bí kábíyèsí wa ní má dúró. Pé ó ní láyé. Pé bó ṣe tún padà wá tó fẹ́ jókòó. Pẹ̀lú bóun ṣe sọ fún un pé òun fẹ́ jókòó. Ó ní kábíyèsí kan sọ fún àwọn boys pé kán gbé kúrò láàfin. Ó ní wọ́n bọ́ndù lè kúrò. Wọ́n ní tẹ́ bá rí gbèsè ayé kó ó fẹ́ sunkún pa rẹ̀. Ó ní kó kúrò. Ashley wọ́kẹ̀ kó lè dúró sí bíbáyìí. Wọ́n ní kábíyèsí ní Ashley ò gbọdọ̀ dúró. Ashley ní kí ló ń jẹ bẹ́ẹ̀. Èní nǹkan tó jẹ́ pé tradition òun náà ń ṣe. Òun fẹ́ ṣe gods, òun fẹ́ àbí àná ṣe ń sọ pọ́ mọ́ mi lòun. Pé òun fẹ́ bọ àwọn òòṣà tòun. Pé kíníkédé tí kábíyèsí máa sọ fún òun pé kó má dúró kó bọ òòṣà òun. Pé gbogbo àwọn sacrifice tó yẹ kó òun ṣe fún àwọn gods òun. Pé kí kábíyèsí jọ kó gbà òun láàyè láti ṣe. Wọ́n ní nǹkan tí Ashley fi dúró síbẹ̀ ni pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Pé òun gan-an fẹ́ lé tèfètèfè. Pé títí Mariam kò sí nǹkan tó fẹ́ wá ṣe. Wọ́n ní nǹkan tí Ashley fi kẹ́wọ́ nìyẹn. Tí ó fi dúró sí ibẹ̀ yẹn láti ṣe tiẹ̀. Pé ibẹ̀ tí gbogbo àwọn tó kù yẹn pé wọ́n káàmù olúkálùkù wọn jókòó. Wọn ò kọjá ààyè wọn. Pé tó wá pé àwọn tó fẹ́ kọjá ààyè pé òun á ti sọ fún wọn pé kán máa lọ, kán má dúró sí ìtòsí. Wọ́n ní ibẹ̀ tí Mariam yẹn pé kábíyèsí ò jẹ́ kó wá síbi Ajé Festival. Wọ́n ní ló bá ń sọ pé ìbí Naomi tó wá pé kíní Naomi ṣe pé kábíyèsí lè lé bẹ́ẹ̀. Wọ́n ní kábíyèsí wá sọ pé Naomi wá dà. Ṣé orí Naomi? Ó kúkú mọ̀ pé Naomi ò bá wa ṣe irú nǹkan báyìí. O kò ní wá, ó máa ń fún rẹ̀ respect. Pé Naomi wá ń ṣe ń bẹ̀ pé kò wá síbẹ̀. Pé tó bá jẹ́ nǹkan tí Naomi máa òun á invite Naomi. Pé kí Naomi máa bọ̀. Pé má wulẹ̀ kọjá ààyè ẹ̀. Wọ́n ní kó lọ bá bàbá Nasiru. Ó ní báwo ni kábíyèsí máa ṣe sọ fún òun pé kó lọ bá bàbá Nasiru. Òun ṣáà ti ń fẹ́ kábíyèsí. Kì í ṣe pé bóyá òun ti kúrò lọ́dọ̀ kábíyèsí. Kábíyèsí wá sọ fún un pé òun ti kúrò lọ́dọ̀ bàbá Nasiru. Kábíyèsí wá sọ fún un pé ó ti kúrò lọ́dọ̀ bàbá Nasiru. Bàbá Nasiru ò dẹ̀ jẹ́ kó òun gbádùn tó ń wá sí ààfin. Tó ní òun gba ìyàwó. Òun dẹ̀ ti yànda. Òun ti yànda ẹ pé kó lọ bá bàbá Nasiru kó lọ máa ṣe. Kẹ́jọ́ máa ṣe tọkọ-tìyàwó náà. Kó lọ fẹ́ bàbá Nasiru. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní ń ké tó ń bugbe tó ń ké pé òun òun ò ṣe, òun ò mọ̀ bàbá Nasiru o. Òun ò fẹ́ bàbá Nasiru mọ́ o. Kábíyèsí ni ọkọ o. Wọ́n ní kábíyèsí ni. Tóun bá rí ẹ nínú Ajé Festival gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́. Wọ́n ní kábíyèsí tiẹ̀ ó ti yànda wọn. Ó ti ní kí gbogbo wọn pátápátá àwọn tó yẹ. Wọ́n ní gbogbo báyìí kábíyèsí ó máa fi àwọn tó yẹ sílẹ̀ ní ààfin. Àwọn tí ò yẹ yẹn pé wọ́n máa parẹ́ kúrò ní ààfin yẹn. Ṣé ẹ rí rí ayé àbẹ́rẹ́? Àní kábíyèsí bó ṣe wà yẹn. Kábíyèsí yìí ń tàn wọ́n. Wọ́n yìí ń lé ṣan. Wọ́n ní kábíyèsí yìí ń tàn. Wọ́n ní ṣe Ashley wá sọ wípé kíní kan tó wá pé Naomi wá pé kíní kan Naomi lè máa ṣe gbogbo yẹn. Bẹ̀tí kábíyèsí ò ní máa ṣe kíní, ò ní máa sọ. Wípé kò ní sọ̀rọ̀.
pé ṣùgbọ́n nígbà tó jẹ́ tiwọn Ashley kábíyèsí máa sọ̀rọ̀. Kábíyèsí ní sórí nǹkan tí wọ́n fi wà níbi Ajé festival. Ó ní torí pé ó ní àwọn òrìṣà tó fẹ́ wá fún lóúnjẹ ní nínú festival yẹn. Pé àìjẹ́bẹ̀ pé òun á lé ẹsẹ̀ oníbalẹ̀ torí ìwọ gan pàápàá ó ní bó ṣe pé bẹ̀tì tó bá dẹ̀ wá sí bó ṣe wà níbí báyìí pé kò yẹ ó ló ti ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ o ṣé mọ̀ pé Ashley máa ń kọjá àyè wọ́n ló ti ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n ló ti ń ṣe pọ́pọ́ ṣìṣe ó dẹ̀ sọ kí gbogbo ẹ̀ ó lóun ní queen òun ní kínní kò sí Naomi ń bí kò sí Mariam ń bí pé òun ní queen òun máa announce pé òun ní queen wọ́n ní kábíyèsí wá pè pé kó wá wọ́n ní tó bá kọjá àyè ẹ̀ ń bíbà tó ta fẹ́lẹ́ tí mo rí ẹ pé o gbé microphone torí tó bá ti rí garden báyìí pé òun ní ara ẹ̀ máa ń bù máa ṣọ wọ́n ní kìíní kan pé wọ́n ní kábíyèsí pé òun ò ní tí òun ò fi kí kábíyèsí lọ máa announce o torí kábíyèsí òun fojú rí garden kékeré any garden pé ó máa sọ pé òun máa announce Naomi pé òun ní ìyàwó òun nìkan ni òun fẹ́ òun nìkan ni ìyàwó tóun ní kìíní kan fáwọn tó kù pé àlè òun ni kọ́ńkóbà òun ni pé kábíyèsí pé òun ní queen kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe lénìí yìí pé òun á ṣe announce wọ́n ní kábíyèsí ní kó tọ́ dán wò náà pé tóun bá rí ẹ pé o gbé microphone gbé sókè pé òun gbọ́ ohùn ẹ nínú microphone tó wá announce pé ìwọ ni ìyàwó kábíyèsí wọ́n ní queen of Ilé-Ifẹ̀ sí kìíní kan torí pé Naomi ò sí níjókòó pé tó bá try ẹ̀ ó ní òun á disgrace ẹ̀ tó jẹ́ pé ìwọ gan ò ní gbàgbé láyé ẹ̀ ó ní ó lóun adé tó wá announce pé òun á wá gbé microphone òun á tó sọ tòun wọ́n ló kìlọ̀ fún bẹ́ẹ̀ òun á sọ fún pé ṣé ó rí ẹni tó sọ pé òun ni queen Ilé-Ifẹ̀ pé ó kàn ń dùn rẹ̀ nú wọ́n ní ẹni tí Ọlọ́run dùnnú tó ńlá yẹn pé òun ni o pé òun ò mọ̀ rí ó ti pẹ́ tóun ti kọ̀ wọ́n òun dẹ̀ máa kà wọ́n ní kọ̀ọ̀kan ó lóun á kà ẹ̀ mọ́ Mariam ó ṣàrí pé wọ́n ti bọ́ńdù Mariam tóun ti sọ pé bóun ṣe fẹ́ ṣe nǹkan òun nìyẹn kò sí nǹkan tó máa yí rẹ̀ o pé òun á dẹ̀ disgrace ẹ pé ó ti pẹ́ tóun ti sọ pé kó máa lọ pé ó kàn wá sí ààfin ó kàn wá sí Ajé festival tó ló sọ pé ó fẹ́ fún àwọn gods ẹ ní oúnjẹ torí ẹ̀ ni mo ṣe gbà ẹ́ láàyè ó ní try kó sọ pé ó fẹ́ announce rẹ̀ ó ní kó mọ̀ pé tiẹ̀ ti bàjẹ́ lé wọ́n ní ṣe Ashley wá tètè ó yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá lọ wábì kan jókòó sí níbi táwọn olórí ẹgbẹ́ ẹ wà kó lọ jókòó sí pé tí ò bá jẹ́ bẹ̀ kò sínú agbo náà tó máa wà ńbẹ̀ pé Ashley gbọ́dọ̀ ṣó ara òun pé òun lòun wà ńbẹ̀ òun ni ìyàwó ọba òun láyé ọba pé òun kìlọ̀ fún pé tí ò bá jẹ́ bẹ̀ irú ènìyàn kó máa lọ announce rẹ̀ pé òun ni ìyàwó kábíyèsí òun ni olórí tó wà láàfin òun ni queen of Ilé-Ifẹ̀ wàràsì kábíyèsí ò ránṣẹ́ wọ́n ní kábíyèsí tó bá dánwò nínú agbo yìí lé ní ipò dàrún wọ́n rò pé bóyá owó nǹkan ṣe fi ẹ́ sílẹ̀ kó wá sọ pé kó fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ ó nídìí nǹkan tóun fi sọ fún ẹ pé kó lọ fún àwọn òrìṣà ẹ lóúnjẹ ṣìkẹ́nà ẹ̀rí pé ìyẹn náà lágbára ẹ̀yin èèyàn mi ẹ bá mi share kẹ bá mi like kẹ lè bá mi fi tó kù sí comment section ẹ bá wà tó wá pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ subscribe ohùn mi mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ̀yin èèyàn mi tó gbádùn tó sẹ́lẹ̀ńkẹ́jọ tẹ́ máa ń ṣe dáadáa tó jẹ́ pé rere ló máa bá yín títí ayé kò ní jí yín parun ní sọ yín lọ́jọ́ àbọ̀ Ọlọ́run á máa dájú lórí gbogbo wa àmín ẹ ṣé gan kẹ́ bá mi tẹ̀ka kí ayọ̀ àti àlàáfíà kó máa bá gbogbo wa gbé láé àti láéláé àmín ẹ ṣé gan ni bye.